kò rí wí ṣé ìṣe kó ṣẹ̀yìn tẹ̀já àtọ́mi ní èèyàn eléṣẹ́ mi àbí kébè ó ṣẹ̀yàn. Allahu akbar. Mo kọjá bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Ó ní kò ṣe èmi náà àtọ́mi ní ìyá kò ṣẹ̀yìn. Ìyá ó sì dá nínú ọ̀dà tí ò bá rí ọ̀rọ̀ yìí wí ẹ mọ̀ pé bá ti kú ó ń wọná straight ni. Àtọ́mi ní ìyá ó ṣẹ̀yìn ìyá ẹ̀ ní kò ṣẹ̀yìn. Nígbà tó dáadáa kẹta ìyá ni ó dáa ó ṣẹ̀mí tòótọ́. Ẹ̀wù Ọlọ́run látara kó ṣẹ̀yà ẹ̀ kò rọrùn Ọlọ́run wí. Allahu akbar. Àlọ́mi ní ẹ̀dá ìjìyà ni kódà bọ́lọ́run bá sọ̀kalẹ̀ yìí lè dáríjì. Lójú ayé Ànábì. Sallallahu alayhi wa sallam. Àlọ́mi ní ó dáa tẹ́ ẹ̀ bá forí. Mo bẹ̀yìn àyà ni ẹ̀ṣẹ̀ náà bí tí mo há mọ́ àárín mi àtọ́lọ́ ló wà. Àlọ́mi ní ó dáa tẹ́ ẹ̀ bá fẹ́ pẹ̀bẹ̀ ẹ̀ sáré ẹ lọ dá iná. Kò ní ìdíkùn wa kòtò ẹ̀wà náà. Àlọ́mi ní ẹ lọ gbé jáde láì bá ti kú ní kákú jù súná lójú ìyá ẹ̀. Wọ́n jóná lọ. Wọ́n dáná náà ìyá kò wọ́n. Nígbà tí wọ́n gbé tó kú díẹ̀ tí wọ́n ìyá dá ó dà mú dájì. Allahu akbar. Ó ti dájì ni ló bá rí láìláìláìlá ló bá bọ́ sáré kí á mọ̀ bẹ́ẹ̀. Allahu akbar. Àṣẹ Rabbi Awzini. Rabbi Awzini ní ṣọ́ra ní màtàkálẹ̀ tí a ní àrùtà láyé wàhálà wàlídẹ́yà wà ní àmàlà sọ́ọ̀lẹ̀ ha tàrídọ́ wà ní kíni ní bẹ̀rẹ̀ àmàjìdá mi ìbàdíkà sọ̀lẹ̀. Bọ́lá ń ṣe tí kí òbí lọ́gbà tó nìní. Torí náà, àwọn àtàjọgbọ́n ó dán wa sóbì wa. Àìkọ́ àṣẹ òbí. Àbábìlà mi, ẹ̀yin àtẹ̀yìn tó kù. Òkúta láti wá ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run kú ṣe bẹ́ẹ̀ bá ló lọ ẹ bá bàbá yín di owó ni. Alájẹ ẹ̀dúgbò yẹn. Ẹ̀bí ẹ̀kọ́ bá ń dé nínú sí ìlú wájú mọ́tò. Níjọ́ ẹ̀ tí ìfẹ́lẹ́ ti ń lo mọ́tò. Bẹ́ẹ̀ tí ìfẹ́ ìyá wọn gan. Ìyá ẹlòmíì inú ẹ̀yìn lẹ́kọ́ kí mọ́tò bá gbolé wọn. Àṣẹ mọ́tò rí. Wọ́n ní tẹlifíṣàn akọ́sí. Lẹ́yìn kẹ tẹ̀lé àṣẹ. Ọmọ bá lè gbọ́ tẹ̀yìn náà Ọlọ́run jẹ́ ilé ṣe bẹ́ẹ̀. Àmín. Ọmọ dáadáa sì ni gbogbo alájẹ bọ̀rọ̀ wọn ṣe. Pápá ìkan wò mí náà wò báyìí pé ṣá alájẹ ò tó bẹ́ẹ̀ báwọn náà ò ṣe tó bẹ́ẹ̀. Àbáwọn tá a wá àǹfààní ni nìta gbọ́. Ànábì ní àgbára ní bírì. Ayé sílá rọ́júlú. Wudda abihi. Alábìnrin ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ sọ fún yín. Nínú dáadáa pọ́mọ dá. Ayé sílá rọ́júlú wudda abihi. Ẹ̀rọ náà ni pé gbogbo tí bàbá èèyàn bá ń fẹ́ràn ní kéèyàn ó fẹ́ràn pẹ̀lú ẹ̀. Ẹ fẹ́ràn ìyàwó bàbá yín. Ẹ fẹ́ràn ọmọ bàbá yín. Ẹ fẹ́ràn ẹbí bàbá yín. Ẹ fẹ́ràn àwọn ọ̀rẹ́ bàbá yín. Arúgbó àwọn tí ní. Ana ashkura ni mataka allati an'amta alayya wa ala walidayya wa ni'mala salihan tarda wa adkhilni bi rahmatika fi ibadika salihin. Ìtò wa bá gbogbo àwọn táwa ń bí. Ọlá ìwé mi náà jẹ́ àṣírí ẹyẹ ṣépè o. Torí èyí tá ìtẹ́pè ìpètè ẹṣẹ́ Nàìjíríà yìí tó jà wáyé náà tó. Àbí aláàjì ò parọ́ ni. Ọmọ kékeré tó bá tọ́pa Nàìjíríà yóò ní kò lè dà. Ìlú jágajàga yìí. Èyí sọ̀rọ̀ nípa. Inshallah. Pẹ̀lú ògùn Ọlọ́run. Inshallah. Ìlú kan bẹ táwọn ọmọ ọbẹ̀ bá jí wọn ní gbọ́sọ̀ God bless. American. Ọlọ́run bless wọn, Ọlọ́run bless wọn. God bless Nigeria. Ẹ̀jẹ̀ káà náà rú bẹ́ẹ̀. Wà á sì ti bẹ̀rẹ̀ náà nù. God bless Nigeria. Àwọn àìwì oyin lẹ́nu oníkálukú. God bless Nigeria. Àwọn lọ́yà àwọn tètè wí. Ẹ̀ẹ́dẹ́jẹ́ gbogbo ọdẹ wí bẹ́ẹ̀. Ẹ bá a sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. God bless Nigeria. Ìpètè àṣẹ́kù Nàìjíríà yóò tó o. Àwa ní. Ibi ara ẹni immunity. Ibi àpèpè sílé yóò tó ẹja abẹ́rẹ́ àdúrà. A bá sì rò pé ní àìdá yìí a bá fi kọ́ sórí ẹnìkan gbogbo aláàdá bẹ̀.
alábẹ́bí kẹ́ máa tẹ̀kú ní wàlá ilé ìgbè. Bẹ́ẹ̀ bá ti wà láàṣẹ ní kó lórí ló wà. Bẹ́ẹ̀ bá ti da àwọn tó máa ṣe iná wọ́n ó da ẹ̀rẹ́lẹ́ náà dájú bẹ̀rẹ̀. Torí náà ọ̀rọ̀ Nàìjíríà yìí gbogbo wa ká jọ fi sí àdúrà yìí. Nàìjíríà yìí káyé ṣépè ń bẹ̀ mọ́. Àdúrà ní ká máa ṣe kókó lọ bá wa tún ṣe. Torí níbo bí ìta lọ. Àwọn aláàjì àti tó ṣe báwọn tẹ̀lé sá lọ. Àwọn máa lọ káàkiri. Àwọn aláàjì yóò ti náà àwọn tá à lè fi tá à lọ ìkọ́. Ọlọ́run máa tún ṣe. Ẹ ṣe ámì náà. Ọlọ́run máa jẹ́ ó bàjẹ́. Ọlọ́run máa jẹ́ Nàìjíríà ó bàjẹ́. Gbogbo ìdí ìṣẹ̀lẹ̀ lọ́tún lósì. Wọ́n pa wọ́n gbé wa yìí. Ọlọ́run bá rówó ọlọ́run. Ọlọ́run jẹ́lì náà ó dá ọlọ́run. Kò bá ṣe ní lábí kọ̀ọ̀kan Nàìjíríà Ọlọ́run máa jẹ́ ó bàjẹ́. Bismillahirrahmanirrahim. Li'ilafi Quraysh. إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Lókè. Lókè díẹ̀. Ìwà ló ń sókè. Ṣé bá lè ní? Wọ́n ní kí n ṣàdúrà fún bàbá Aláàjì. Ẹni àdúrà ní bàbá Aláàjì. Mo ti fẹ́ máa dúró lọ ní kí n ṣàdúrà fún ìmúdà. Ọ̀dà bá jẹ́ pé ti láwà ní ti bẹ lérí mi náà tó. Ọlọ́mọdé rábà àṣàbù. Ẹ jẹ́ kí wọ́n dìde dúró gbogbo ọ̀tọ̀ àdúrà fún kẹsùn wájú báyìí. Bàbá Aláàjì Semiu Bàbá Aláàjì Semiu Adeniji. Ọlọ́run má ṣe lè láti mọ̀ fún. Àmín. Bẹ́ẹ̀ni, ọwọ́ àdúrà làkọ́ fẹ́ gbà lọ́wọ́ ibà yìí. Màá sì ṣe àdúrà fún yín. Ọba tó ní kẹ́ ṣe 60, Ọlọ́run kẹ́ ṣe 70. Àmín. Ẹ lọ sọ́dọ̀ àwọn ẹ̀yẹ wa lọ. Ẹ padà ibà sábẹ̀ bojú. Ẹ tó sílẹ̀. Àwọn ọmọ yín dà. Àwọn ọmọ Aláàjì gbogbo yín pátá. Gbogbo ọmọ Aláàjì lọ́yọ̀ ọmọ Bàbá ìmáàmù ń pè yín bí. Ẹ dìde. Bàbá ìmáàmù ń pè yín. Ìyá ní mọ̀dà. Ìyá ní mọ́tàlá. Àjọ ń wúra alátẹ̀kọ̀ wọ̀ tá àti wáṣẹ̀ ní òun dà. Òun dà. Abdulhakeem dà. Abdulhakeem dà. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Aláàjì. Gbogbo ẹ̀yin ọmọ Aláàjì ẹ̀ máa bọ̀ wájú ní. Ṣàléwá dà. Ṣàléwá dà máa bọ̀ wájú bí. Àlíyà dà. Àlíyà máa bọ̀ wájú bí. Gbogbo ọmọ Aláàjì. Gbogbo ọmọ Aláàjì bàbá wa ìmáàmù wọ́n ní ẹ máa bọ̀ bí. Gbogbo àwọn tó jẹ́ Aláàjì ló bí yín. Tó jẹ́ Aláàjì ló bí yín. Abá Abdulhamid. Ẹ máa wọ ìwà láàrin ìṣẹ́jú kan. Lóyìnbó ni wọ́n gbọ́ ẹ̀sọ́ kọ́ọ̀mù sí wọn. Ọ̀nà bí o. Ìdí ò bá sì gbọ́ kọ́ọ̀mù kó gbọ́ gbò. Ìyá Ìbàdàn. Ìyá Ìbàdàn dà. Ọ̀nà máa bọ̀ bí. Ẹ wá dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá yín báyìí. Ẹ wá dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá yín báyìí. Ẹ wá dúró lẹ́gbẹ̀ẹ́. Gbogbo àwọn abudu. Àwọn dà. Àwọn dà. Àti rí àlùfáà wa Abdulhamid. Àti bàbá Abdulhamid. Àti rí àlùfáà wa Abdulhakeem. Olùkú Abdul. Àwọn tó kù ọlọ́. Alábíà rẹ̀ nígbà tàbíà ọlọ́mọ àbíkárẹ̀. Àmín. Ìyá Ìbàdàn dà. Ìyá Ìbàdàn dà. Ṣàléwá dà. Ṣàléwá dà. Àjọ ń bẹ bí látẹ̀kọ́ ni. Gbogbo àwọn àbùdó Ìyá Ìbàdàn. A fẹ́ ṣàdúrà fún bàbá tó bí. A fẹ́ ṣàdúrà fún bàbá yín. Ìwọ dà. Ṣàléwá ti dé. Bọ́lọ́ lọ. Lọ àtẹ́ndì sáwọn àlejò rẹ̀. Ọ̀yá. Ọ̀rẹ́ mi yẹn dà. Ọ̀yá. Ọkùnrin ọ̀rẹ́ mi yẹn dà. Àbúrò Ṣàléwá yìí. Ó dà. Kí ló kọ àbúrò rẹ̀? Hasan. Ọ̀rẹ́ rẹ̀ yóò délé sí. Yóò délé. Ọ̀yá àdé àwọn àjòkó. Láàbọ̀ bàbá nínú. Ó sì jọ bàbá ẹ̀ bí ìmọ̀mú. Kódà Aláàjì ní ìgbẹ́ kéèyàn náà lórí ní máa sunkún ní. Allahu Akbar. Abẹ́tọ̀ àdúrà. Púpọ̀. Ṣé Aláàjì náà ló bí owó yìí?
Allahu Akbar. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run jẹ́ ìṣọ̀pọ̀lọpọ̀ láyé. Ọlọ́run jẹ́ ìṣọ̀pọ̀lọpọ̀ láyé. Má ṣe lè láti mọ fún. Má ṣe lè láti máa fún yín. Bá a ṣe àmínà fún. Ká ṣe àmínà. Orin tá a kọ fún Aláàjì. Orin tá a kọ fún àbá Aláàjì. Gbogbo ọmọ Aláàjì kọ̀ọ̀kan. Gbogbo ọmọ Aláàjì kọ̀ọ̀kan. Òun ńláńlá lẹ́nu wa. Òun ńláńlá lẹ́múlẹ̀. Àwọn tí ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ nínú yín nìkan ni wọ́n fírì tí wọ́n jọ máa léèwé. Wọ́n ní mú 10,000 wá. Ni wọn ò ní mú 10,000 wá. Ṣaléwá yìí náà 10,000 ni ó mú wá. Yóò gbà lọ́wọ́. Yóò gbà lọ́wọ́ wọn. Ẹnáwó sí bàbá yín. Ẹnáwó sí bàbá yín. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run bàbá jẹ́ fàánù Yorùbá. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ fàrún ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ fàrún ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run màmá jẹ́ fàrún ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́. Ìbúsáyé dẹ̀rọ̀. Jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ fòṣì ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run màmá jẹ́ fàrún ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé. 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 Ọlọ́run màmá jẹ́ fàrún ló gbà. Ọlọ́run jẹ́ bàbá òpẹ́ láyé.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ̀yin ọmọ rẹ̀ ẹ lè jókòó. bàbá aláàjì gbogbo àwọn ọ̀rẹ́ yín ẹni tó bá fẹ́ kádùá náà wọ́n fẹ́ kí lẹ́yìn. àwọn tá a jẹ́jẹ́ yín láti kọ́ ṣáájú yìí. ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ fún yín nínú àwọn ọ̀rẹ́ yín. Ọlọ́run jẹ́ bàbá ó pẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá ó pẹ́. wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ láti wá. bàbá kí ó súre. tọ́ ayípa yín rọ. bàbá kí ó súre. wọ́n fẹ́ sọ bàbá bàbá. ọjọ́ ọmọ ẹgbẹ́ àwọn ni ẹgbẹ́ àwọn ni. ọjọ́ lọ́sùkù ni. oṣù kan náà lọ́jọ́ bí wọ́n. Allahu Akbar. oṣù náà bàbá wa kí ó súre ti bẹ́ẹ̀ tẹ̀sí wọn náà. Allahu Akbar. bàbá yóò tẹ̀ wọ̀ yìí. bàbá yóò tẹ̀ wọ̀ yìí. bàbá yóò tẹ̀ wọ̀ yìí. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. èèyàn tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run òun lẹ́wọ̀n dúró yìí o. òun lẹ́wọ̀n dúró yìí o. alùpùpù ìmánì ni àwọn tó ṣẹlẹ̀ kó tó lágbára ni. ó dúró pẹ̀lú Ọlọ́run. Allahu Akbar. ó dúró pẹ̀lú Ọlọ́run. àgbà abẹ́túgà. àgbà abẹ́túgà. ó dúró pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì dúró pẹ̀lú wọn. Allahu Akbar. Ọlọ́run dúró pẹ̀lú àwa náà. Ọlọ́run jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. ọ̀pọ̀lọpọ̀ lábíà tẹ̀mí gígùn. Àmín. Bàbá yọ̀ọ̀dì yẹn. Bàbá Akéwùsù rẹ̀ ó ń tọ̀dọ̀ àwọn náà. Ọlọ́run jẹ́ ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run ti gbé nígbà gíga ní ọlọ́run jẹ́ wọlé láéláé. Àmín. Ọlọ́run jẹ́ rẹ̀ láéláé. Àmín. Ọlọ́run jẹ́ bàbá ọpẹ́ láyé. Ọlọ́run jẹ́ bàbá ọpẹ́ láyé. Ọlọ́run màmá jẹ́ bàrún ló gbà. Ọlọ́run jẹ́ bàbá ọpẹ́ láyé. Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Abalaga. Àmín. Àmín. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀. Illa billahi al-aliyyil azim. Èyí tó kù báyìí. Aláàjì Young wọn láwọn fẹ́ kọ́lé Ọlọ́run. Àwọn ọmọ yín wọ́n san. Ẹ̀yin fúnra yín fẹ́ kọ́lé Ọlọ́run. Ìmọ̀ má gbàgbé o. Mo fẹ́ kọ́lé Ọlọ́run. Mo fẹ́ máàkì bẹ́ẹ̀dẹ̀ mi. Mo fẹ́ fi kọ́lé Ọlọ́run. Ẹ fẹ́ kọ́lé Ọlọ́run. Ẹ fẹ́ sọ yìí tẹ́ ẹ fẹ́ fi kọ́. Táwọn èèyàn sọ̀pọ̀tì yín lórí ẹ̀. Láti fi máàkì ọjọ́ bí yín. Eléyìí èsà àkọ́kọ́. Tèmi ìkọ́lá àkọ́kọ́ tẹ̀ ń kọ́ o. Ẹ ti ń kọ́ tipẹ́. Ẹni pé afárabalẹ̀. Aláàjì Young tá àwọn àgbọ̀dọ̀ máa ròyìn wọn. Àgbọ̀dọ̀ máa ròyìn wọn tó bá jẹ́ ròyìn ni wọ́n nìkan ni ọjọ́ ó lọ. Kò sí bí nǹkan ti lè ṣẹlẹ̀ tó. Kò sí bí nǹkan ti lè ṣẹlẹ̀ tó. Aláàjì ò fọlọ́run lẹ̀. Aláàjì ò fọlọ́run lẹ̀. Kò sí bó ṣe lè le tó. Kò sí bó ti lè le tó. Àbí kó dùn tó. Àbí kó dùn tó. Aláàjì ò jìnnà sílé Ọlọ́run. Aláàjì ò jìnnà sílé Ọlọ́run. Ní ìjó mélòó la fẹ́ máa rò. Mélòó la fẹ́ kà. Wọ́n fẹ́ ṣe nǹkan bẹ̀. Wọ́n fẹ́ ṣe nǹkan bẹ̀. Aláàjì iye tèmi náà rí. Iye tèmi náà rí. Ní owó tó ní kìnnì. Lówó tó lóko. Tó náà yá. Torí náà. Èyí tó ṣe láàsì. Owó ńlá ni wọ́n múlẹ̀. Allahu Akbar. Bàbá Aláàjì Young. Wọ́n bẹ̀ mí iṣẹ́. Wọ́n bẹ̀ àbáwá ìmọ̀ọ́mù iṣẹ́. Wọ́n lé àwọn ọ̀rẹ́ àwọn. Wọ́n láwọn ọ̀rẹ́ àwọn. Ẹ̀kọ́kọ́ wá dára báyìí. Wọ́n láwọn fẹ́ káwọn ọ̀rẹ́ àwọn kọ́kọ́ wá dára.
sílé Ọlọ́run. Láti ṣe àwọn délé Ọlọ́run. Láti ṣe àwọn délé Ọlọ́run. Káwọn wá dé ládé. Káwọn wá dé ládé. Alájọ wa kí ó súre. Alájọ wa kí ó súre. Ọya gbogbo àwa. Látọ̀dọ̀ yín. Allahu Akbar. Ọlọ́run fún wa ní 10,000 naira. Ẹ gbọ́dọ̀ ń tóbi ní. Ẹ máa kọ́ o, ẹ̀yin wo lẹ fẹ́ máa hàn? Kọ́fọ́ aláka nọ́mbà. Àkànnà àwọn mọ́sálásí ó yẹ kó wà lórí àfá Abdulatif. Ó wà bẹ́ẹ̀. Bàbá wa wọ́n ti débẹ̀. Bàbá wa kí ó súre wọ́n ti fún wa ní 10,000. Ọ̀túnba. Dìlọ́. Mọ́sálásí yín ni. Lẹ́yìn ilé bàbá ìmáàmù ó jókòó ni. Lọ́yà. Tọ̀. Gbogbo àwa tí a jẹ́ ọ̀rẹ́ Aláàjì. Ilé Ọlọ́run. Aláàjì ní káwọn tó dá sí i. Àwọn fẹ́ wo tú táwọn ọ̀rẹ́ àwọn fẹ́ pa. Ẹ̀sìn wọn dọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run níjó tán bẹ̀. Àwọn ọ̀rẹ́ wọn. Afẹ́ dá sí. Àwọn ẹbí Aláàjì. Àwọn ìyá wa. Oya ẹwà bá Aláàjì dá sí. Àwọn ẹbí Aláàjì. Bàbá wa Fẹ́túgà. Wọ́n ti débẹ̀. Àwọn ẹbí Aláàjì. Àǹtí wa yìí ti débẹ̀. Brọ́dà wa yìí ti débẹ̀. Bàbá wa yìí ti débẹ̀. Ìyá wa yìí ti débẹ̀. Àwọn ọ̀rẹ́ Aláàjì, àwọn ẹbí Aláàjì. Àwọn aládùúgbò Aláàjì. Aláàjì fẹ́ kọ́lé Ọlọ́run. Sísá wa yìí ti débẹ̀. Dádì wa yìí ti débẹ̀. Màmá náà ti ń bọ̀. Dìlọ́. Wọ́n ti débẹ̀. Dìlọ́. Wọ́n fún yín lákàntì ká tó kú òbí o. Wọ́n fún yín lákàntì ká tó kú òbí. Àkáǹtì nọ́mbà mọ́sálásí. Ẹ ṣeun màmá. Ẹ ṣeun. Ẹ ṣeun màmá. Gbogbo àwa ọ̀rẹ́ nìyí. Ẹ máa kà o. Àfá Abdulhamid. Ẹ wá fún àbáyé lọ́wọ́ bí owó mọ́sálásí. Eléyìí ṣe transfer. Owó mọ́sálásí. Ájú wa Suleiman. Àwọn náà fún wa 10,000 naira. Ẹ fáwọn náà láka nọ́mbà. Ẹ máa tari owó náà síbẹ̀. Ọ̀dà Aláàjì la wà yìí. Ààfin ilé wa la wà yìí. Báàfin ni báàfin kọ́ wo àwọn ògiri bó ti rí. Bọ̀ ẹ̀ tán ta sìmẹ́ǹtì nísìnyí. Lásìkò tí wọ́n ta sìmẹ́ǹtì jẹ́ máa ń han gbogbo eléyìí sára ògiri. Sùúrù lérè. Èrè sùúrù náà la rí. Èrè náà wọ́n jọ tán pẹ̀lú yín. Ara lé ní kàlákìní. Gbogbo àwọn tá a bá fẹ́ dá sí tọ́lọ́hun. Láti kí Aláàjì lọ́wọ́ bẹ̀. Kó tó di pé àwọn Aláàjì ó wá gbé tí wọ́n kalẹ̀ pẹ̀ mù. Ọlọ́run ni ó san gbogbo alẹ́ sọ o. Bàbá wa yìí. Àwọn náà ti débẹ̀. Àwọn náà dá sí pẹ̀lú 5,000 naira. Ẹ fún aláka nọ́mbà. Àtàwọn sùúrù. Ẹ fún aláka nọ́mbà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Aláàjì. Bẹ́ẹ̀ ti jẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́lọ́run fi hàn yín látàyè yìí. Àṣẹ ẹ̀ lè ṣe nǹkan kọ́lọ́run má sọ̀pọ́ọ̀tì yín. Kì í ṣe towó. Ẹlòmíì lówó kò lọ́mọlúàbí. Ẹ̀yin kú bẹ́ẹ̀. Ẹ kú náwó. Ọlọ́run níjó tán lára yín. Ó ti wọlé bẹ́ẹ̀. Aláàjì ẹ̀yẹ máa bọ̀ fúnra ara yín. Kọ́ọ̀kà ká mọ iye tó jẹ́. Ó ti 25. Ẹ̀ló lẹ́gbẹ̀ẹ́ gbọ́lẹ̀. Ọlọ́ ti pé 40 báyìí. Ó pé 40,000. Gbogbo ẹ pé 40,000 báyìí. Tọ̀ àbá Aláàjì. Àwọn àgbọn yìí dà, ará Ìbàdàn yìí dà. Kí ló tọ́kọ yóò wá náwó àfà? Àwọn dà. Àwọn ará Ìbàdàn dà. Wọ́n ti mọ́ wá. Wọ́n yọjú sí bàbá ìmọ̀. Ní òrẹ́ ni ẹ gọ́gọ́. Àti ìrẹ́ni náà. Odidi tó wá fún mi tó bá jù. Tó wá mú nǹkan tó tóbi gùbá. Allahu Akbaru. Aláàjì Ìbàdàn. Sálámọ̀ sí mọ́mù.
owó sálámọ̀ lélẹ̀. So ti sálámọ̀ rèé. Owó mọ́yá sí lóko yẹn, lówó mọ́yá lórúkọ aláàjì. Lóko aláàjì. Ẹ lè sẹ́ǹdì ẹ lórí wọn bẹ́ẹ̀. Ẹ fi kọ́ aláàjì lọ́wọ́. Ẹ já mọ iye tí ẹ sọ yẹ fún wọn. Ẹsẹ̀ yín dá púpọ̀. Ẹ sọ yẹ fún wọn. Ẹsẹ̀ wọn dá púpọ̀. Ẹsẹ̀ yín dá púpọ̀. Ní ìmọ̀ wọlé. Lẹ́yìn ilé ìbejì tún ni. Amina. Àbámọ̀ sùúrù. Èló ni wọ́n fi síbẹ̀. Tọ́ ó yá kálájì máa bọ̀. Àwọn ìyàwó yín dà. Kéfìrà ló sá wa jẹ. Àwọn ìyàwó dà. Ìyàwó alájí dà. Ọ̀rọ̀ náà kàn yín báyìí. Ìyá Ṣaléwá. Alájí wa mo gbàgbé. Alájí bàbá yín ni. Abdulaziz àbí? Mo náà gbólókọ bá mi ni. Abdulaziz. Alájí wa Abdulaziz. Lóko alájí wa Young. Àwọn náà ń bún yín ládùúrà lórúkọ wọn. Lórúkọ wọn. Ẹ kú ìtọ́jú ìyàwó yín. Tó bá jẹ́ ti yín ni. Gbogbo ará Ìbàdàn la máa fún lọ́mọ. Bẹ́ẹ̀ pé ẹ tọ́jú ẹ̀ gan. Afẹ́ lè máa ṣe lẹ tọ́jú rẹ̀ gbáà. Ọlọ́run ní padà lẹ́yìn. Ó ti di 45,000. Aláàjì. Ó jẹ́ 60,000. Iye ọjọ́ orí aláàjì gẹ́gẹ́ àrígbé báyìí. Allahu Akbar. Tọ́ ẹ wá rẹ̀ dẹ̀ ọ́pù. Tọ́ ẹ ra kún. Tó bá tún ti dijọ́ náà, tó bá ti dijọ́ tá a bá wá sí 100 ń bì. A tún ra bí 50 sí. Tá a bá tún ti wá sí 50, ká tún ra bí 70 sí. Allahu Akbar. Ẹgbẹ́ náà tóbi. Tí ìgbọ̀n tàlájì wí ẹgbẹ́ náà tóbi. Wọ́n láwọn pajú rẹ̀ dé wọ́n náà àwọn ra 40 mọ̀ báyìí. 100. Tẹ́ bá ti gbé 100 ẹ̀ra mọ́tò kan kẹ́kọ̀ọ́ láàárọ̀ láwà sí. Ọlọ́run máa wá dà. Bá a ti ń tọrọ 100 fún yín. Tẹ́yìn náà ra yìí. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún yín. Ẹ bá ṣe àmínà fún wọn. Aláàjì wa tí ó ti wọ́n látàwọn náà o. Ẹ̀yin náà fi 40,000 lẹ̀. Ẹ̀yin tí mo wà lúwà lẹ̀. Ẹ ti sanwó mọ́gíláàsì. Ọlọ́run jẹ́ kẹ́yìn náà lo 100. Ẹ bá ṣe àmínà fún wọn. Ẹ tó bá fẹ́ 100. Kó wá sanwó àdúrà rẹ̀. Wá sọ tó wá fi níbẹ̀. Èmi ń fẹ́ o. Mo fẹ́ o. Èmi náà Ọlọ́run. Bẹ́ẹ̀ni 100 rẹ̀. Mo fẹ́ 100 o. Ohun mi o. Lórí ẹ̀sùn. Ọlọ́run ti bẹ́ẹ̀ fún mi. Allahu Akbar. Tóbìnrin ni ẹ. Wọ́n láwọn 350, wọn ò fẹ́ kú. Àwọn obìnrin fẹ́ kú. Ìyá Ṣaléwá. Ẹ̀yin pẹ̀lú bàbá. Owó lé Ọlọ́run látọ̀dọ̀ yín. Lẹ́yìn bẹ́ẹ̀. Ẹ wá tọrọ àdúrà tó tọ́kọ yín bá lo 100. Ọlọ́run jẹ́ yín ó lo 120. Bàbá alákàlà àwọn fẹ́ ṣe 100 pé bàbá àwọn ṣe 93. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Èmi náà fẹ́ ṣe tó lé 100. Ká tó rí báyìí, ká má wéwú. Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa. Ó wà àdúrà rẹ̀ ní. Aká àwọn bàbá wa tí wọ́n dé yìí. Owó tẹ jẹ́ lẹ̀ ti pọ̀. Owó mọ́sálásí. Tọ̀. Owó mọ́sálásí. Ẹ ṣeun gan. Ọlọ́njádọ́ ayé ó gbà. Ẹ ṣeun. Ọlọ́njádọ́ agogo wọ́n gbà. Ọlọ́run máa wà dà. Á jẹun nísìn. Dìlọ́. Wọ́n ní bàbá àwọn lé 100.
ọlọ́njà wọn náà lé 100. Àmín. Nínú dùnú àti dẹ̀ra. Kan nínú àwọn ànábì Ọlọ́run. Ó lo tó jó bẹ́ẹ̀. Ó sì béèrè ẹ̀ ní. Ọlọ́pàá ṣàṣìbẹ̀ fún wa náà. Al-Fatiha. Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Ghayril maghdubi alayhim wa lad-dallin. Àmín. Ó yá, bàbá Aláàjì. Bàbá Múrídì. Ó yá, bàbá Aláàjì. Ọlọ́run máa bá ọ kékeré. Wọ́n fẹ́ lọ change. Gbogbo àtàwọn fẹ́ tọrọ. Bàbá Aláàjì. Wọ́n lọ change. Bàbá Aláàjì ti lọ change. Wọ́n ti lọ change. Ọlọ́run gbogbo àwọn tí a wá bá wọn ṣe. A fẹ́ gé àkàrà òyìnbó yìí. Ti 60 tí wọ́n fẹ́ gé yìí. Ti 60 tí Aláàjì fẹ́ gé yìí. Ọlọ́jọ́ gé 70. Ọlọ́jọ́ wọ́n gé 70. Ọlọ́jọ́ gé 80. Ọlọ́jọ́ wọ́n gé 80. Lábẹ́ ìdùnnú àti ìdẹ̀ra. Lábẹ́ ìdùnnú àti ìdẹ̀ra. La quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Àmín. Tí Aláàjì wa bá ti gé wọ́n gé kéèkì náà tábà yìí a ṣe rọ́bà náà ni insha Allah. Aláàjì ni à ń retí wọ́n bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run náà ó sì kún kẹ́kẹ́. Kálukú ló mú tiẹ̀ ń bẹ́ẹ̀. Ọlọ́run dákun bàbá wa ìmáàmù Ọlọ́run máa jẹ fèrè sí báláǹsì. Àmínà. Ọ̀kan lèèyàn máa sọ tí ò ní sọ míì mọ́. Ọlọ́run dákun jẹ́ tún sọ kó pẹ́. Àmín. Ọlá agbára Ọlọ́run. Àmín. Ọlọ́run bu Ọlọ́run. Àmín. Gbogbo wa níye wa bá ti pọ̀ tó yìí ẹ jẹ́ kí á panupọ̀ káka Ayatul Kursiyu kan àti làkàdíjà kùn ẹyọ kan kí Ọlọ́run bá wa fi bá wa ìmáàmù lò ẹ̀mí gígùn àtàláfíà ara Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wa. Àmín. Bismillahir Rahmanir Rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وتريبه Kaṣe amina. Àmín. Ẹ jẹ́ kí àwọn tí à ń lé kí a máa jókòó. Ẹni tó bá fẹ́ dá sọ̀rọ̀ ilé Ọlọ́run tí ń lọ lọ́wọ́ nìkan ni kó wá síwájú ń bí. Aha. À ń gba. Aláàjì wa arígbàbù. Bàbá wa ìmáàmù wọn ní ká ṣàdúrà fún yín. Ọlọ́run má jẹ́ máa padà sí aburú. Àmín. Gbogbo ìgbà tá à ń bá ń rí yín nínú wa ń dùn. Ẹ sì ń ti ìdùnnú bọ inú ẹ̀mí àwọn àlùfáà. Ọlọ́run kó má bẹ́ẹ̀ yín náà ló jẹ́. Ọlá àjẹkùn sọ Ọlọ́run. Bismillahi iza jaa. Bismillahir rahmanir rahim. Iza jaa nasrullahi wal fath. Wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja. Fasabbih bihamdi rabbika wastaghfir. Innahu kana tawwaba. Ẹrú Ọlọ́run kan wọ́n tún mú owó ilé Ọlọ́run wá. Gbogbo àwọn tí wọ́n bá dàjí. Gbogbo àwọn kan. Gbogbo àwọn ọmọ ẹbí ará ẹgbẹ́ gbogbo àwọn tó wá bá dàjí yọ tọ́ wọ́n bàbá ìmáàmù ní ká tọrọ àdúrà fún yín Ọlọ́run má jẹ́ máa padà sí aburú gbogbo ilé àti ọ̀nà tí kálukú fi ilẹ̀ Ọlọ́run jẹ́ kí adélé náà ní ayọ̀ àti àlàáfíà gbogbo èyí tí Ọlọ́run bá ti ṣe fún kálukú wa náà ní oore Ọlọ́run kó ṣàlékún rẹ̀ fún wa ọlá àjẹkùn sọ Ọlọ́run ó sì jẹ́ ká fi ẹ̀mí gígùn ká fi lò ó ọlá agbára Ọlọ́run náà gbọ́ Ọlọ́run oko àṣẹ ìbáàn Ọlọ́run má jù sí àárín gbogbo yín ọlá àjẹkùn sọ Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim bismillahi inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar tó ìyẹn ti dúró báwọn lábẹ́ ẹ̀bẹ́ à ń retí bàbá wa alhaji wa Abdulsemi young kún wọ́n wá gé àkàrà òyìnbó bí wọ́n bá ti gé tán
ká ṣe rọ́bà náà ni gbogbo tí ó yẹ ká ṣe létò ọlọ́lọ́run ti ní kí a rí yanjú a sì ṣe ní kámákámá ìrùpá fẹ́ lò ju wákàtí kan lọ. Bàbá wa Alhaji Abdulsemi àwọn là ń retí báyìí àwọn là ń retí báyìí bí wọ́n bá ti dé wọ́n gé àkàrà òyìnbó náà bí wọ́n bá ti gé rọ́bà náà ló kàn wọ́n. Allahu Akbar. Àlùfáà wa wọ́n máa ń gbàgbé orúkọ wọn. Maximum kò ní bàjẹ́ agbára Ọlọ́run bí wọ́n bá tẹnu bọ máìkì nísìn ẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n dákẹ́ mọ́. Ẹ máa bá ètò lọ kálájí òfin. Ẹni agbọ́nà ọba tó bí o. Ẹni tẹnu ò bá dùn tẹnu ò bá dẹrù. Tẹnu ò bá dùn ẹ tẹnu ò dẹ̀ máa rùn gbọ́dọ̀hún tó bí. Ẹgbọ́nà ọba tó bí o. Ẹlòmọ́ ànábì dáadáa. Àwa tí a bá bàbá wa ṣe 60, a bá wọn ṣe 70. Olóríire o. Olóríire o. Olóríire o. Ọ̀dà ṣe Allahu Akbar ọyẹ ọmọdún tó fẹ́ lò láyé ó yá 1 to go. Allahu Akbar. Allahu Akbar. Bàbá wa tó ti pé ìgbà náà tún ṣe Allahu Akbar rẹpẹtẹ. Bàbá náà ń tẹ́ ikú yé wa yí pé àdébìtà bá tẹ̀ ti pé 70 ìyókù tó kù extra kini extra time ni. Bàbá wa lọ́jọ́ bí wá ṣe púpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Eléwo ní já ṣe mọ́. Eléwo ní já ṣe mọ́ lágbára Ọlọ́run. Wọ́n ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀rí pélé ìdá báyìí. Bẹ́ẹ̀ni ní o bá ṣọjọ́ bí ẹ̀ báyìí láàárọ̀, wọ́n ní wọ́n kọ́ lọ bọ kìíní kan náà. Wọ́n kọ́ lọ ṣe léyìn náà, wọ́n ṣe léyìn náà. Tí bàbá wa àdúrà la fi bẹ̀rẹ̀. Àdúrà náà la sì ń ṣe. Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe púpọ̀ ọdún láyé. Bàbá wa tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Semiu Adeniyi alias Diyan. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ọmọ bíbí lọ Aláàfin Ọ̀yọ́ ni bàbá. Àwọn èèyàn mọ̀. Ọmọ ọba ni o. Ọmọ bíbí inú Ládìgbòlù. Ọmọ bíbí inú Ládìgbòlù ni. Kẹ́yìn bá ń gbọ́ oríkì bàbá yìí yóò mọ̀ wípé àkàṣà ọmọ ọba ni tí ó yàtọ̀ síra wọn rárá. Ọlọ́jọ́ bí ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Àwa tí àwa bí ta bá wa celebrate náà àwa náà ṣe púpọ̀ ọdún láyé o. Má fọkànjú àjẹun tó bá gbé fún ẹ bí o. Mo ti dókítà bá sọ fún ẹ pé kò ṣọ́ra fún báwo torí kó pọ̀ lè dìyàn kó bá wá kó jẹ. Lọ́tòrí bàbá wa ọ̀rọ̀ ní mo ti dókítà bá ní òbẹ́ lára mu. Dìyàn kó ṣe oríṣiríṣi sílẹ̀. Bọ̀ fọ́lọ̀ roster ti dókítà yìí fún ẹ. A sọ pé lady young ló lọ́lọ́ jẹ́ kí nìkan àti báyìí ló ti ń kó ẹ ìbí wọ́n sọ fún ẹ bí ò bẹ lára mu tẹ́lẹ̀. Mójú sẹ́gbẹ̀ẹ́ kan tí ò bá ti bẹ lára mu èyí tó bá bẹ lára mu ló ṣe kí ni o òun ni kò bá wọn jẹ. Bàbá wa kan ní alọ́sẹ̀kọ̀ la lọ ṣe wedding tí n bá dárúkọ ìlú yẹn ní ìfẹ́ káwọn ẹ̀mọ́ lẹ̀ ní lókùúta. Àwọn kìíní táwọn yẹn máa ń gbé sórí tébù yẹn tí wọ́n máa fi ṣe decoration ṣẹ̀bọ̀ gómìn gbà ní àjọ fanta àjọ góòkì. Wọ́n dẹ̀ gbé kan síwájú bàbá wọn rántí bíi flower sí tọwọ́ ẹ̀yìn ní bí bàbá ṣe wọlé bọ̀ ibẹ̀ bàbá jókòó sí. Ó bá wọ̀ tó bá wò sí díẹ̀ kọ́ọ̀pù tó wọ́n wájú ẹ̀ á pẹ́ díẹ̀. Ó bá wọ̀ tó bá tó sí díẹ̀ á pẹ́ díẹ̀ sí á mu. Tó bá wọ̀ tó bá wò sí díẹ̀ á pẹ́ díẹ̀ á mu.
nígbà táwọn tó ń sáfù kókì bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá kí n máa fi ewé yìí ṣe kẹ̀ èyí mu látàárọ̀ gan mi ti parí ẹ̀ bàbá kí lẹ̀ mu kí ní ilé ìṣe kókì rẹ̀ bù síbẹ̀ bàbá kọ́lọ́rìn lẹ̀ mu látàárọ̀ kì í ṣe kókì o ọlọ́run kó ṣàánú wa. Bàbá wa lọ́jọ́ ọ̀bẹ jẹ́ kí wọ́n máa bọ̀ wá gbogbo wa bí bàbá ṣe ń bọ̀ wá yìí ẹ jẹ́ kí á dìde ká kan orin ọjọ́ ọ̀bí fún wọn pé happy birthday ẹ jáde sókè happy birthday to you happy birthday to you happy birthday to you lọ́jọ́ yìí. Happy birthday to you, Baba. Happy birthday to you. Bàbá Adéníyì. Happy birthday. Adéníyì. Bàbá Adéníyì. Happy birthday to you. Happy birthday to you, ọlọ́jọ́ yìí. Bàbá ti bọ̀. Happy birthday. Ó yẹ ká ìbò bàdàbàdà múdà o. Adéníyì ìṣọ̀jọ̀ bí. Adéníyì ìṣọ̀jọ̀dá. Ẹ tẹ̀lé wọ̀. Wèrè láàrin ẹ̀ o. Òòjọ́ láàrin wá ẹ̀. Adéníyì wèrè láàrin adìyẹ. Òòjọ́lá ìwà rẹ̀ o, ọlọ́jọ́ ìbí, sùúrù dára púpọ̀, ayé ilé, sùúrù dára púpọ̀, inú bíbí iṣẹ́ àdánwò. Adéjì péré lẹ́yìn rẹ̀ o, òòjọ́lá ìwà rẹ̀, àbùsàbìdì yóò péré lẹ́yìn rẹ̀ o. Òòjọ́lá ìwà rẹ̀ ájì máa gbọ́ bí mo ṣe wí. Sùúrù dára púpọ̀, ayé ilé. Sùúrù dára púpọ̀, inú bíbí ìfẹ́ à. Adéjì láwùjọ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀rẹ́ bẹ́ẹ̀ láwù. Ṣé ẹ̀rọ Adéníyì o? Láwùjọ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀rọ Adéníyì ẹ̀rẹ́ bẹ́ẹ̀ láwù. Kí ni mo wí? Owó lè lò ó. Bó bá yáwó fi ṣe o. Láwùjọ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀rẹ́. Má mi fọwọ́ wẹ̀ máa wé lọ, bára máa gbọ́ bí mo ṣe rí. Adéjì fọwọ́ wẹ̀ máa wé lọ, gbé bá mo fi kí ẹ. Láwùjọ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀rẹ́ bẹ́ẹ̀ láwù. Àyàdéjì ayé ilé owó wẹ̀ láwùjọ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀rẹ́ bẹ́ẹ̀ láwù. Ọmọ lábìkò ló bá gbọ́ owó lè lò ó. A ò bá yáwó fi ṣe o, láwùjọ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o. Ẹja tún ṣe báyìí gbogbo bí Adéníyì lórí dábì 160. Àwa kan sára sọ̀rọ̀ ọba. Àwa kan sára sọ. Fowó wẹ̀ máa gbọ́ bí mo ṣe wí. Àwa kan sára sọ̀rọ̀ ọba. Àwa kan sára sọ̀rọ̀. Adéjì ọba tí ò dójú àdúrà. Ayadìyẹ ọlọ́run tí ò dójú àdúrà tiwa o. Àwa kan sára sọ̀rọ̀. Ó yà sọ́lọ́run ọba. Àwa kan sára sọ. Ayadìyẹ máa gbọ́ bí mo ṣe àwa kan sára sọ̀rọ̀ ọba. Ọba tí ò dójú àdúrà tiwa o. Ọlọ́run tí ò dójú àdúrà tiwa o. Àwa kan sára sọ̀rọ̀ fowó máa sọ pé gbèdélé ìwòsàn ẹ̀rọ ọlọ́run bàbí o. Gbèrà láìsàn òkè ìrora ló tàbí o. Díẹ̀ àwọn kan ò lè dání ọ́ksíjìn náà fi mí díẹ̀. Àwọn kan ò lè dátọ̀ láìlo kálúlá rọ̀bà díẹ̀. Mo wá gbéra mi tí kò sí ìṣọwọ́. Orin ọpẹ́ ló jáde lẹ́nu mi gbogbo pẹ́. Alákòódù pẹ́ òṣè bọ́lá ṣe bọ́rọ̀ mi gbà.
ọmọ bàálà yìí gbàgbé ládìgbò tó lọ lọ bẹ́ẹ̀ èrò ṣẹ́ṣẹ́ láàfin ọba ọbẹ̀ bẹ́ẹ̀ ara Ọ̀yọ́ èrò ṣẹ́ṣẹ́ ẹ̀ láàfin ọba Adéjì ọmọ babaláyé gbàgbé èrò ṣẹ́ṣẹ́ láàfin ọba ọbẹ̀ bẹ́ẹ̀ ara Ọ̀yọ́ èrò ṣẹ́ṣẹ́ àpapọ̀ Yusuf Adéjì láǹfà ọba àpáta olóyè méjì gbẹ̀rẹ̀ gbòdò ọba láàfin Ọ̀yọ́ ọba láàdì gbòòrò ọba ọba ṣẹgbẹ́kú òkèbírú òdúwò ọba ewé sú ọba ṣára fọ̀ọ̀tà mọ́dí ẹ̀ṣẹ̀ púpọ̀ ọdún láyé èyí tẹ̀sán lóòrè òní ìṣàṣemọ àtẹ̀tẹ̀lẹ̀ òtẹ̀lẹ̀ ìgbẹ́kẹ̀ ìṣàmì yé fábọ́dà òjìdírí ìlú àlìmọ́ òtí làbàkà àlìmọ́ tẹ̀sà ọlọ́run ránṣẹ́ pàdánù lọ́sọ̀kọ̀ orúkọ ló ti ṣe ogun sọ́mọ bẹ̀lẹ́ sí ògo bẹ́ẹ̀ ló ń gbọ́ lọ́run ọ̀bá láàárọ̀ ṣe lọ́dọ̀ owó ni òsì gbà tán fún lọ́dọ̀ rẹ̀ ọlọ́run sì dáwọ́ lóhùn ìwọ́dọ̀ nìyí bàbá sẹ̀míyà àbàṣírà àwàlímọ̀ wáyà sẹ̀míyà àbàṣírà àwàlí. Àyà ni yóò ti máa gbọ́ bí mo ṣe wí, ó yẹ kó rí láti rere kún pẹ̀jẹ́, ó yẹ ká rí láti rere kún pẹ̀jẹ́. Àyà ni yóò ó yẹ kó rí láti rere kún pẹ̀jẹ́, ó yẹ kó rí láti rere kún pẹ̀jẹ́. Ìyá ìdúró tọkọ nígbà tí kò sí. Ó dúró tọkọ nígbà tí kò sí kankan. Ọmọ tí wá dé kò yẹ ká gbàgbé rẹ̀ wò. Ó yẹ kó ní láti rere òkú. Ayadìyẹ wàá rere o, wàá rere láyé. Wàá rere o, wàá rí. Ayadìyẹ tàbá ni tó bá torí rẹ̀ bàbá wúlọ̀ ó jáwé. Kọ́lẹ̀. Onítọ̀ wá lọ sódò lọ́wọ́ kò ní dárí wálé. Onítọ̀ wá lọ sódò lọ́wọ́ kò ní. Ó yẹ kí ṣe báyìí, ó yà kẹ̀ lára. Ibi tó ti wá òpin ọ̀hún ló wá pátá ní bàrà. Bámúbámú ẹni tí lẹ́mọ̀ bá ní bàrà wù kí. Ayadìyẹ kò yà ó sọ fáyọ̀ kò sọ. Ọmọ ẹ̀rọ yìí kẹ́ ẹ̀. Ó yà àlásọ yamayama níbo lẹ̀ lọ́wọ́. Adùnní àzàzà níbo lẹ̀ ní. Kò sẹ́ni tó lè bẹ̀ mí lọ́rẹ́ lójú ta ni ìyá ìkíní jẹ́ gbogbo ìjẹ̀bú náà mọ̀ ń gbé o àgọ́wò ìgbẹ́ ti di sọ́gbó gbẹ̀nìgbẹ̀nì kò tilẹ̀kùn gbẹ̀nì Adeniji gbẹ̀nìgbẹ̀nì kò tilẹ̀kùn gbẹ̀nìgbẹ̀nì bóyá akínìkan àbùkù lára ọ̀ọ́dún wa Adeniji tàbá ẹni tó bá wá torí ilẹ̀ bàbá wò lọ́wọ́ ń dáwó. Ó yá mojú dábì, sísí ti bá bàbá lọ́wọ́. Gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ wá títí. Omi rẹ̀ sì ló lágbóló bí méjì ló lẹ́wà ẹ̀bá mi wá sùn tí mi ò. Gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ẹ má bá mi pàbàjá ìjó ló ń jó ó lè rè wà rè ìdí ẹ̀. Làwọn bàbá lákùúrọ́tà. Dádì ẹ máa bọ̀ wá síbi kéèkì. Dádì ẹ máa bọ̀ wá síbi kéèkì. Ìmọ̀mù kọ́ máa bọ̀ wá. Ẹ jẹ́ kí bàbá ìmọ̀mù kọ́ máa bọ̀. Kọ́ máa bọ̀ wá ní ẹ̀gbẹ́ bàbá wa ìyàn. But bàbá wa ìmọ̀mù láwọn fẹ́ fún ọ take it personal for the daddy. Bàbá ìmọ̀mù ẹ jẹ́ kí wọ́n jọ ìyá ó yá ẹ jẹ́ kí wọ́n jọ ìyá náà. Ẹ jẹ́ kí wọ́n jọ ìyá. Ẹ jọ wọ́n mú bọ̀. Ọlọ́run jẹ́ kẹfẹ́ lè ṣàṣemọ́. Ẹ̀mí tó ṣe 60 á ṣe 70 á ṣe 80 á ṣe 90. Ẹ ṣe 100 ẹ dàgbà ẹ darúgbó kùjẹ́kùjẹ́ ọláńláńláwà láàkú wátà ẹ jẹ́ kí wọ́n mú wá
Oya. Ẹ jẹ́ kó bá wọn mú wá. Ṣé wọ́n ti mú dé? Tọ̀. Ọmọ òkè láǹfà ògùdú ìbọn. Ọmọ ajígbowó ẹ̀ta àràbí àwòdì. Ọmọ arẹ́jì kárùgì òkè méje. Ẹ ṣe púpọ̀ ọdún láyé o. Ọmọ arówó rẹ̀ rú kéékèèké. Bẹ́ẹ̀ni ó ti rà lálá sí owó àti ẹ̀wá ṣòwò ẹrú mọ́. Èèyàn kan ló sọ wípé olórí kì í lé òun ilé àwọn ó lẹ́ni tá fúnni lọ́mọ làálù pa. Bàbá ìyàwó ya ní ẹ bá fún nǹkan mi ó dàgbò tí kò ti ṣàlàyé. Ẹ ọ̀rá girama ẹ fún ọmọ yìí láyè kó bọ́ sí ẹgbẹ́ ọkọ ẹ̀. Wọ́n ti bá ti ṣe tẹ̀gbù lákọ̀ọ́kọ́ á ṣe Allahu Akbar. Tábà ṣe tẹ̀gbù lẹ́ẹ̀kejì á ṣe Allahu Akbar. Tábà ṣe tẹ̀gbù lẹ́ẹ̀kẹta àbájọ kéèkì náà. Bóyá bàbá wa ẹ fi ọwọ́ sí ọbẹ̀ kéèkì náà. Ó yẹ ẹ mú sí o. Ẹ ra mú sí ó dá wà. Akéwòsílẹ̀ ti mọ gbogbo ẹ̀ pátá. Bàbá Akéwòsílẹ̀ ti mọ gbogbo ẹ̀ pátápátá. Bàbá wa Alájì yọ̀ DJ ṣé bátìrì ni. Tọ́ alóko méjì bíi tàbí ara ẹ̀fú alọ́kọ́ pàgọ́ ti bàbá Adéọlá ọmọ fẹ́ẹ́ tún ká ẹ̀jẹ̀ ẹ̀fú wọ́n ní kìíní yìí sọ̀rọ̀. Tọ́ bàbá wa ẹ ṣe 70 ẹ ṣe 80 ẹ ṣe 90 ẹ ṣe 100 ìgbà tí ẹ bá máa ṣe 70 àríntì ìjà látòrí wíṣà àwọn kọ́kọ́ òṣàmì ìgbà tí bá máa ṣe 70 ojú yóò ní fọwọ́ ní mu yín bọ́ta o ìgbà tí ẹ bá máa ṣe 80 90 wọn ò ní ṣe ní bàbá nìgbẹ́ kó sílẹ̀ àlejò mọ́ o ọlá aláwọ̀láwà láàkú wájà tẹ̀gbìn ńlá bàbá akéwòsí lè ṣe bá àfọkàn máa lọ nítorí bá bẹ lára mu ni o gbà kó jẹ́ pati bìyànjú o nítorí wọ́n sẹ̀ ní gbàgbọ́ ẹ̀ ló dá o ẹlòmíì ti jẹ́ ṣíṣe kò ní orí rẹ̀ sáré bàmàlà tẹ̀gbìn ńlá ó kẹlẹ́ ìkẹta kátó ké bàbá wa dìyó kátó kẹlẹ́ ìkẹta ẹ sọ pé mo dúpẹ́ o ṣé bọ́lá ó ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ o ṣé. Ẹ̀yin ṣe 60 lẹ́nu ẹlòmíì ti lò 40 years lọ́gbà ẹ̀wọ̀n yàtọ̀ sígbà tẹ́lẹ̀ ti wà lọ́wọ́ 20 ẹni yẹn ti ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ọlọ́run ẹ̀ ṣe ti níbẹ̀ ẹ sọ pé mo dúpẹ́ o ṣé ọlọ́run gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́. Àwọn àbá àti gbogbo ọpẹ́ ìbí náà máa gba tìbí ẹ mówó síta aláàjì ẹ mú síta ẹ fọ ọmọ bọ́ọ̀sì ẹ bá tù mí owó ọpẹ́ lélẹ̀ mi. Bàbá Akéwòsí ẹ ṣe dàrí ẹ tó wọ́n fẹ́ múlẹ̀ kó máa múlẹ̀ báyìí. Bíbí bàbá yìí ṣe 60 bó ti gba ẹ̀yọ̀dà bàbá mi ní bàbá yìí ṣe 60 lẹ́mi kò wá ka mọ́ gbẹ̀wọ̀ kò ká mórí sí bẹ́ẹ̀ èmi náà bá wá àbí ó yá mú tiẹ̀ lẹ̀ ṣé dàbí tọ̀ ẹlọ́run owó ìtẹ́lẹ̀ o tí ó ṣe Nàìjíríà yìí ẹgbọ́n náà bá tóbi ó yá o ẹ sọ pé mo dúpẹ́ o ṣé bọ́lá ó ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ o ṣé tẹ̀gbìn ńlá ẹgbẹ́ náà bá tóbi o ó yẹ jẹ́ kẹ́rìndé ká kọrin fún wọn. Happy birthday to you happy birthday diyan to you bami happy birthday to you happy birthday to you diyan happy birthday to you. Happy birthday to you, dear.
Happy birthday to you. For his Dogolugu fellow, for his Dogolugu fellow, for his Dogolugu fellow. Associate all of us. Hooray! Àwọn kan ò sọ̀rọ̀ torí pé wọ́n ti gbóúnjẹ wá. Oúnjẹ pé ẹ máa jàjẹ yóò pọ̀ jẹun tó bá bẹ lára mu. Ìkéde tẹ̀ sanwó fún nìyẹn. Associate all of us. Associate all of us. For his Dogolugu fellow, for his Dogolugu fellow, for his Dogolugu fellow. Associate. Bàbá wa ẹ bá bọ̀ fẹ́tí ẹ bá bọ̀ ẹ wá kọ́ ti Jẹ̀bú fọ ẹni rẹ wọ́n bọ̀ a máa ṣe ìdánwò nígbà a máa ṣe ti Jẹ̀bú fọ ẹni rere rẹ wẹ́ jẹ́. Ẹni rere rẹ wẹ́ jẹ́ o, ẹni rere rẹ wẹ́ jẹ́ o, dédé ẹni rẹ sọ wá wúrẹ́ dédé ẹni sọ wúrẹ́ dédé ẹni rẹ sọ wá. Ẹni rere rẹ̀ wẹ́ jẹ́ o, ẹni rere rẹ̀ wẹ́ jẹ́ o, ẹni rere rẹ̀ wẹ́ jẹ́ o, dédé ẹni rere sọ wá. Múso. Ẹ bá mi gbọ́ lọ́n tóbi. Ẹ jẹ́ kọ́ lọ́dún kò sẹ́gbẹ̀ẹ́ yín for just 2 minutes. Alhaji ẹ lọ́dún kò sẹ́gbẹ̀ẹ́ ẹ máa yà, don't worry, you take the photograph please ẹ máa yà. Alhaji ẹ lọ́dún kò sẹ́gbẹ̀ẹ́ chief imọ̀. We should have done this before. We should have done this. Alhaji ẹ kọ́ ló kò sẹ́gbẹ̀ẹ́ yín agba 5 minutes yín. Alhaji ẹ lọ́dún kò sẹ́gbẹ̀ẹ́ bàbá imọ̀ mi fẹ́ sáyé sọ̀rọ̀ ẹ lọ́dún kò sẹ́gbẹ̀ẹ́ bàbá imọ̀. We should have done this up before we do the cutting of the cake. But at the same time, bọ́lá ò ṣe fẹ́ kí ká ṣe nìyẹn. Mo fẹ́ kí Ayadiyok dà. Ayadiyok ẹ jókòó daddy relax. We should, like I said earlier, we should have done this before the cutting of the cake. But at the same time, kò bàjẹ́ náà ó ṣe perfect. A máa fún 3 people ní privilege. Just say something about the celebrant. Baba wa DJ Babi Ikini is okay there, please. Please, Babi, it's okay. I'm a phone away, you'll be better or Mary. Just say something good or whatever you know about the Baba wa Adeniji Semiu Adewale, the celebrant. But what I believe pé kò sẹ́ni tó fẹ́ mọ bàbá yìí ju kí lè lọ sà? Ìyàwó ẹ̀ náà ni number 1. Tí ẹ máa kọ́ ya sọ nǹkan tí ó mọ̀ nípa ọkọ ẹ̀. Ayadiyok ẹ máa bọ̀ mà. Ayadiyok ẹ máa bọ̀. Ayadiyok ẹ máa bọ̀ mà. Ẹ máa bọ̀. Lẹ́yìn wọ́n wọn la máa pe bàbá wa Àjàyí. Ó yá kí lè lè sọ nípa dádì wa. Ẹ bá ń gbọ́ lọ́hùn tóbi. Àwọn èèyàn máa ń sọ yí pé ó dá kéèyàn ní sùúrù. Sùúrù lérè o, fẹ́ tó bá lè ṣe o. Ọkọ mi jẹ́ ọ̀kan tó le díẹ̀, ó dẹ̀ tún máìsì gan-an. Ó lè ja ara ẹ̀ tọrọ, bẹ̀tí àwọn bá ti mọ̀ wẹ̀ ẹ̀ lè jà. Wọ́n máa rò pé bẹ́ẹ̀ ṣòkù fún ni o, kó ṣòkù fún ni o. Torí pé tó bá ti gbà kan tó fẹ́ yìí, wọ́n lè yọ ojú ẹ̀ fún yàn. Wọ́n lè gbé omi tí ó lejú fún ẹ bó fi rẹ̀ tí ọba ti wọ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ alihamudulilayi, alihamudulilayi. Àforíjì òun ló ní láyé, àforíjì ni o. Orí ẹ̀fẹ́ tó lè ṣe o. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, èèyàn ní o, ọkùnrin ní o. In fact, èèyàn gidi ni. Òun ló bí tọ́ba máa wí ìwà lóògùn ni wọ́n ṣe fọ́ọ̀kọ́ tiẹ̀. Tọ́ba máa wí Ayadiyok. Tọ́ba máa wí ìwà lóògùn ni wọ́n ṣe fọ́ọ̀kọ́. Ìwọ ọmọ kan Adeniji Semiu kò gbà. Ìwọ ọmọ kan Adeniji Semiu kò fẹ́. Tọ́ba máa wí. Tọ́ba máa wí ìwà lóògùn ni wọ́n ṣe fọ́ọ̀kọ́. Ó ti pass message yẹn. Wẹ̀ ẹ má lò fọ ọkọ mi ó burú o. Ó kọ́ wa principle ni o. Bàbá wa Àjàyí. Bàbá wa Àjàyí kí bàbá wa Fúnkẹ́ Adeniji káwọn náà máa múra sílẹ̀. Bàbá wa Àjàyí dà. Bàbá wa Àjàyí.
Bàbá wa Àjàyí. Àti rí wọn o. Bàbá wa Àjàyí. Okay. Bàbá wa Àjàyí. Now in 1 minute. He said few words about the celebrant. Àkójọpọ̀ ṣe gbogbo àwọn àfáà wa. Gbọ́dọ̀ mi fẹ́ sọ nípa yọ̀ǹgì pé ó jẹ́ ọmọ kan oníṣùúrù àgbàgbẹ̀lẹ̀ ó dẹ̀ wà very very hard work tó yẹ kí àwọn ọmọdé sí wọn kọ́ bí ẹ̀ àgbà tí mo yọ̀ǹgì kíjà lẹ́bà ní pàápàá ẹ̀ máa ní kò lè ṣe rẹ́ mẹ́rin ṣùgbọ́n ọmọ gbogbo nǹkan tó wọ́n ṣe ó jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ ó ní ìgbéraga èmi rò pé ẹni bá ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn sípò tó bá wà tó yọ̀ ló gbé yọ̀ wọ́n rí i pé mo ilé tó bá wà ń sáré ilé ẹ̀ tí ó. a ṣe 80 a ṣe 100 a ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe o. Ẹ bá gbọ́ lọ́wọ́ tóbi o. Wọ́n ní mọ́tò kan block mọ́tò kan tà kí lórúkọ mọ́tò náà. Highlander. LLG 10 MD Highlander wọ́n ní block mọ́tò kan kí wọ́n lọ. Wọ́n dẹ̀ fi mọ́tò bàjẹ́ wọ́n ní kí wọ́n lọ gbé mọ́tò wọn. Fúnkẹ́ Adéǹjì dà. Fúnkẹ́ Adéǹjì ma oya. Come on, say something about daddy. Oya. Abo mi Adéǹjì máa bọ̀. Aya Alelu Fúnkẹ́ Alelu. Ayeleru okay Fúnkẹ́ Ayeleru Adéǹjì àbí kó ṣáà tó máa kó tó gba Ayeleru ṣáà ń gbórúkọ ọkọ tẹ́lẹ̀. Wọ́n ní ká máa tẹ̀rí mọ́ wọ́n náà níbi náà fọwọ́ sí pé pọ̀ kó gba permission àwọn èèyàn ọkọ ẹ̀ ó yá say few things about our daddy. Ẹ ká sọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ ṣe ìdáwọ́ bàbá mi ṣe kọ́ àmàrí ìgbà bàbá wa ṣe. So I might say little things about my dad. Wọ́n ní kí n sọ̀kan kékeré kan nípa bàbá mi. Bàbá mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò mọ̀ bọ̀ ìfẹ́ wọn lọ́kàn mi pọ̀ gan. Torí mo ṣe dàgbà mo kọ́kọ́ rò pé wọ́n burú gan-an. Wọ́n burú gan-an. A lè wojú wọn, a lè bá wọn sọ̀rọ̀. Bọ̀ ìgbà tí wọ́n ń dàgbà mo wá rí i pé tó bá ti ṣe nǹkan tó fẹ́, ọ máa ṣe nǹkan tó fẹ́. Tó o bá ti ṣe nǹkan tó fẹ́, wọn ò ní ṣe nǹkan tó fẹ́. Ọ máa jẹ́ kó mọ̀ pé ìkúrú ẹ̀ yẹn ò bá wọn lè lò. Wọ́n burú jù ẹ̀ lọ. Kò dẹ̀ sí nǹkan tó lè ṣe. Bí wọ́n ṣe lè wọ́n ṣe burú tó kò sí nǹkan tó lè fi kọ́ wọn. Wọn ò fọmọ báyọ̀ ṣeré. Wọn ò fọmọ bẹ́ẹ̀ kankan ṣeré. Ọmọ wọn jẹ́ nǹkan tó jẹ́ pé ó kọ́ fọ́ ní gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n dẹ̀ ọpọlọ lè wọ́n rí. Nígbà ọkọ tí mo dẹ̀ kọ́ lára wọn ní pé wọ́n rí ọmọ kékeré fún. Wọ́n respect ọmọ kékeré kan torí wọ́n máa ń sọ pé àwọn òbí tọmọ kékeré máa dé lọ́jọ́ iwájú. Èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ máa fojú pààyàn. So he's a very loving father, he's a caring father, and he's nice, on street. He's a principal person, he's humble, very humble to the core. Wọ́n ta sọ́mọdé, wọ́n ta sàgbàlagbà, wọ́n ta sílé, wọ́n ta níta, wọ́n ta sálejò. Àdúrà tẹ́kọ̀ọ́ bàbá mi gbà ní pé kọ́lọ̀ máa rán ẹ̀mí wọn, wọ́n máa dàgbà. Wọ́n ṣe 60, kọ́ ṣe 70, wọ́n ṣe 80, wọ́n ṣe 90, wọ́n ṣe 100. Káwa ọmọ wọn náà ká máa ṣe fún wọn jẹ, ká máa jẹ́ àdúgbò, ká máa jẹ́ àdúgbò ìbàdàn. Wọ́n dẹ̀ ṣe ń dàgbà náà kọ́ fún wa jù wọ́n. Bàbá jẹ́ pé wọ́n tí yàn lè fi yangàn pé bàbá mi rè é. Wọ́n rìn ìrìn, wọ́n ní báwọn nídìí nǹkan burúkú. Wọ́n dẹ̀ ṣe fún àwọn ọmọ wọn. So that's the reason I can see him and that's us. Ẹ pàtẹ́wọ́ fún daddy. Daddy is known for do me make I do you, man no go first. Tó bá ti ṣe nǹkan tẹ́mi fẹ́, ìwọ náà ṣe kí ni o? Bàbá ò bọ́mọ jẹ́ wọ́n kọ́ mọ ni, ọlọ́run tó bọ̀ jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àwa tí àjọ péjú tájọ ṣe 60, àjọ ṣe 70, ẹ ṣe 80, ẹ ṣe 90.
Ní dàgbà rádàrà bí ẹ̀ ní dàgbà bàmíjẹ́. Ọlá wà lákò wájà. Fátì alápapọ̀. Baba Adiyo, we can now do the audio of photograph now. Ẹyin ẹ máa bọ̀ wá. Tẹ bá ti yàtọ̀ pẹ̀lú ìmọ̀ àti gbogbo àwọn jàmá wọ́n á bá yín yà kẹ́ a máa pa àwọn tó bá kọ̀. Wọ́n lè tó ní Highlander yìí kó lọ gbé LLD10. Artist kọ́ lè lọ bá wa gbé ẹjọ́ o. Ó yá ìyá lọ, ẹ jẹ́ ká àpá ẹ̀yà pásánà lọ, ó yá dádì, ó yá dádì. Ẹ jẹ́ kó lọ gbé mọ́tò yẹn. Ó yá dádì. Ẹ lọ bá wa gbé aládàá yẹn, artist kọ́ lè jẹ́ bá wa gbé kúrò ẹjọ́ please. Ẹjọ́ thank you so much, ẹ lọ bá wa gbé kúrò bẹ́ẹ̀. Ó yá bá wa ya fọ́tò yẹn. Mo recognize the present. Ọ̀gá wa. In music industry. Alhaji Abdulgani Ayinde ọmọ ojú Ṣàpọ̀lá Máyégún general Akin káàbọ̀ sáàrin wa yàrá wẹ̀kọ̀ ọmọ Adébíyìngbé ó yá bàbá ìbọn ẹ máa bọ̀ pẹ̀lú wọn ó yá bàbá ìbọn bò yá ó yá bàbá ìbọn bò yá so that we can allow bàbá to do one of these things tó fẹ́ ṣe ó yá àwa tí a wà pẹ̀lú bàbá wa ìbọn bọ̀ ẹ̀jẹ̀ ká dìde sókè tí a bá ó yá ká jọ ìwọ tó bá ti ẹ̀jẹ̀ ká dìde bàbá wa ẹ̀jẹ̀ ká dìde tó bá ti yà ẹ̀ tó yá ká súnmọ́ wọn kó wọ́n yà Aya the young ó yá then Aya the young da after this all the children gbogbo àwọn ọmọ Aunty Funke tell your siblings to come around to come and take ọdọ ó yá àwọn àfa ṣáà ti yá. Oh yeah, Oshatiya. All the siblings. Aunty Funke la ọmọ lóko báyìí ká tó máa pa àwọn tó bá kù. All the siblings. Aunty Funke máa bọ̀. Just come. Ẹ máa bọ̀. Ó yá máa bọ̀. Ẹ jọ àwọn ọ̀rẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀tọ́. Bàbá Àgùntẹ́ ó ní Bàbá Àgùntẹ́ sọ bá wà ní. Àwọn ní Bàbá Àgùntẹ́ sọ bá wà ní. Wọ́n ní kó wá ya fọ́tò. Gùntẹ́. All the Gùntẹ́s present here. All the Gùntẹ́s ó yá. Then dealer okay. Ó yá wo Bàbá Àgùntẹ́ tó bá wà bí ẹ jẹ́ kó ya fọ́tò yẹn lẹ́ẹ̀kan náà. Ó yá. Ẹ yẹ kó wá yà. All the Gùntẹ́s tó bá wà bí ẹ jẹ́ ká dìde o. Ó yá o. Bàbá Àgùntẹ́ ẹ̀yin bàbá wa ó yá. Ẹ̀yin bàbá Bàbá Àgùntẹ́ you are keeping us waiting sir. Ẹ jẹ́ ká sọ rules nílé ẹgbẹ́ ẹjọ́. Let's leave the rules. Káàbí délé ẹgbẹ́ lọ́hùn ẹjọ́. Thank you so much. Ẹ ṣé púpọ̀ o. Ẹ tó bá fáìlì bá tọ́ sí ẹ̀fẹ̀ bá all the dealers. All the dealers. Gbogbo àwọn tá à ń ta mọ́tò pátá. All the dealers. Ó yá o. Àwa tí a ti ń ta mọ́tò àní pátápátá kàsáfà àwọn ẹ̀ṣà mi. Ó yá gbogbo àwọn ẹbí bàbá wa Adeniji jẹ́ ká dìde. Dádì ẹ̀ máa bọ̀ ẹ̀ má ti lọ. Adeniji family.
Adeniji family lórí ìjókòó. Adeniji family tó wà lórí ìjókòó. Adeniji family. Dáàdi ẹ̀ bá ti lọ ìdúró 1 minute o. Ó yá o. Ó yá àwa ọ̀rẹ́ táwọn àbí tàtí ẹ̀kọ́ tètè kálídì àwa ọ̀rẹ́. All the friends. Àwa ọ̀rẹ́. Àwọn ọmọ kan ṣe wọ́n ti rẹ́dì. Ó yá àwa ọ̀rẹ́ ní ká máa bà àwa ọ̀rẹ́. Àwa ọ̀rẹ́. Ó yá dáàdi ó yá ẹ jẹ́ kó máa ya fọ́tò. Àwa ọ̀rẹ́ all the friends. All the friends. All the friends. Àwa ọ̀rẹ́ tí a wà bí. Ó yá dáàdi ó yá because of our time. Ó ti dàbẹ́ báyìí kó lọ jọ kò lè kọjá abẹ́rẹ́ o. Ó yá dáàdi. Ó yá dáàdi àwa ọ̀rẹ́. Àwa ọ̀rẹ́ tá a bá wà bẹ́ẹ̀ ní ká súnmọ́ dáàdi o. Àwa ọ̀rẹ́. Àwa ọ̀rẹ́ tá a wà bẹ́ẹ̀ ní ká súnmọ́ dáàdi. Ó yá ẹ ti yá. Ó yá o àwa tàgọ́ wòye àwa Yusufu. Àwa Yusufu ó yá o. 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 Ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Bó ṣe dára tó ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Àwọn tó ń ṣe bí wọn játijàti. Ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Bó ṣe dára tó ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Ẹbí Adéjì ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Ṣẹ̀rẹ̀ bí ìwà bí. Ṣẹ̀rẹ̀ bí wọn játijàti. Ṣẹ̀rẹ̀ bí ìwà. Bó ṣe dára tó ṣẹ̀rẹ̀. Bó ṣe balógun ẹjẹ ká máa múra lẹ́wọ̀ àwọn ẹbí ìyàwó dìyó ẹbí balógun ẹjẹ ká dìde lọ́wọ́ kan àwọn ẹbí ìyàwó dìyó ẹjẹ ká dìde o ẹbí balógun ẹbí balógun ẹbí balógun ẹjẹ ká dìde lẹ́ o dìyó àwọn ẹbí ìyàwó celebrant ẹbí balógun ẹ dìde lẹ́ lọ́wọ́ kan o ẹbí balógun ó yẹ dáwọ̀ ọjọ́ ti lọ o ó yá o ó yá ọjọ́ ti lọ o ó yá ọjọ́ ti lọ o ọmọ ọba aláìgbà déèdì èrò ṣẹṣẹ láàfin ọba ọbẹ̀ bẹ́ẹ̀ ọ̀yọ́ o èrò ṣẹṣẹ láàfin ọba. Onílé sọ̀jọ̀ bí Adeniji Semiu ẹbí balógun ẹdílé bá bọ̀ Adeniji Semiu ní ti gbogbo ayé pé ní dìyọ́ ẹ kú oríire tọ̀jọ́ bí àwọn yẹ kó jó yẹ kó yọ ẹni aráyé pàápàá tí ò ti yẹ kú ó yẹ kó yọ níbo ló kù sí níbo ló kù sí níbo ló kù sí báyìí. Màmá rẹ̀ kú máa jù. Ọmọ bọ̀ nínú ìyá àtù ní abẹ́bí pé àìdébì ìyá nìyí. Àdé ọlọ́run ló pé pẹ́sẹ́ wà lọ́dọ̀ orí. Àdé ọlọ́run ló pé àìdé ọlọ́run ló pé pẹ́sẹ́ wà lọ́dọ̀ orí. Ọmọ nínú ìyá àtù mi. Àdébì ìgbẹ́ ọlọ́run kó fún orí jì bàbá wa. Àìdé ọlọ́run ló pé pẹ́sẹ́ wà lọ́dọ̀ orí. Ọlọ́run ló pé pẹ́sẹ́ wà lọ́dọ̀. Àbọ̀ wá ti yẹ kékeré o. Àbọ̀ wá ti yẹ kékeré o. Púpà òun ẹgbẹ́tẹ̀ ọlọ́run ló gbé pẹ́sẹ́ wà lọ́dọ̀. Wọ́n bú wa kò dùn wá o. Àyè wọ́n pè wá lóòrà yìí.
wọ́n láwa ṣàgbéjẹ wà ìdè wọ́n bú wa o àìdè wọ́n bú wa kò dùn wá o wọ́n gbé wa lòlóòráyè wọ́n láwa ṣàgbéjẹ àìdè bí gábìyù ọmọ adébí pé àìdè bí gábìyù ọmọ adébí pé ọmọ ojúṣàgbọ̀ láwà sí òbí ọmọ ojúṣàgbọ̀ láwà sí òbí àìdè bí gábìyù ọmọ adébí ẹ sọ̀rọ̀ àìdè níwọ̀ ọmọ adébí pé ẹ sọ̀rọ̀ àìdè níwọ̀ nítorí pé orí ò gbọ́dọ̀ fọ àìdè o ẹ sọ̀rọ̀ àìdè níwọ̀ Abíọ́lá ẹ sọ̀rọ̀ àìdè níwọ̀ nítorí pé orí o àìdè sọ fún gbogbo wọn wípé rìkíṣí ògbé ni àbòsí ògbé rìkíṣí ògbé ni àìdè tẹnulọ́kọ̀ tẹ ó máa mú ní ìdá ẹ̀ṣẹ̀ ni ẹ má ṣe èjègún lọ́yọ́ o ẹ má ṣe èjègún. àìdè mi ká àlìyù ẹ̀sùn ẹ̀dì fún ṣọ̀ ẹ̀sùn ẹ̀dì fún ṣọ̀ àìdè mi ká àlìyù ọmọ adébí pé ẹ̀sùn ẹ̀dì fún ṣọ̀ àìdè mi ká àlìyù ọmọ ojú ságbọ̀ láwà sí omi ọmọ ojú ságbọ̀ láọ̀gọ́jì o àìdè mi rọ̀yì o wọ́n bú wa kò dùn wá o àìdè wọ́n pè wá lólóòráyè wọ́n láwà sọ fún wọn bá pè wá lálágbé àgbẹ̀ máa gbé wá o àìdè wọ́n pè wá lálágbé wọ́n pè wá lálágbé àgbẹ̀ máa gbé wá o bàbá èèyàn ló fọkọ́ta kó tó jẹun bàbá èèyàn ló bá àrùn kó tó jẹun wọ́n pè wá lálágbé àgbẹ̀ máa gbé wá o. DJ gbé sókè díẹ̀ káwa náà sinmi díẹ̀ tó bá tún yá tó bá tún dọwọ́ déré a tún ṣe kíni. ID gbogbo àwọn òfin kí yó gbogbo ẹgbẹ́ àlùfáà lókun.